أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo bẹ̀ Ọlọ́hun ọba aláàánú jùlọ, ọba alágbára, ọba tó lè wí tó lè ṣe, ọba tí nǹkan kan ò lè dá lágara, ọba táàánú rẹ̀ gbáàyè, ó kó gbogbo nǹkan sínú kọjọ́ nínú àánú rẹ̀ tó tóbi jùlọ ni, nínú ìkẹ́ rẹ̀, nínú àforíjìn rẹ̀, nínú ìyọ́nú rẹ̀, kó yọ́nú sí wa, kó ṣàánú wa. Jímọ̀ tá ń kí lénìí, kí ó bá fàlùbáríkà tó pọ̀ sí kó gbà lọ́wọ́ wa, kó bá oore dénú ìgbésí ayé wa, kó bọ́lá àtọ́ládé èyí tó bá ń bẹ̀ náà kó má jẹ́ ó parẹ́. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, ẹ jẹ́ á pera wa sákíyèsí. Ọ̀pọ̀ nínú wa tí máa ń ṣèbí tí sì máa ń lérò wípé láti dọ̀rẹ́ Ọlọ́run, láti súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí, ní tá bùkátà sí ní ká dún ní mazikiri, òun nìkan ló lè sọ wá dọ̀rẹ́ Ọlọ́run. Nínú t'Ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ ní ká máa rántí rẹ̀ gbogbo ìgbà, ká máa ṣàzíkiri, ká jẹ́ aládùá, ká jẹ́ ni tó mọ́ Ọlọ́run lọ́kùnkúndùn wákàtí 2, 3, 4, 5 jù bẹ́ẹ̀ lọ, ká lò lérí awọ ká má ti dìde. Nínú t'Ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ náà ló wà. Ẹni tí ń bá ń ṣe ẹ má pè láláì níṣẹ́, iṣẹ́ tán ni ó wá ṣe láyé náà ní ṣe o. Àmọ́ ṣóhun nìkan la lè fi dọ̀rẹ́ Ọlọ́run, torí tán bá ń sọ̀rọ̀ wàlí Ọlọ́run, ibi tó kan àwọn ẹlòmíì máa lọ ni àwọn tán máa pẹ́ lérí awọ, ní pé àwọn nìkan ni wàlí Ọlọ́run. Tó bá wọnú ọjà yóò ṣe bí kò ní sí wàlí ń bẹ. Wàlí tóun náà ń jòkó lérí awọ, àáfàá alázìkìrí, àbí wọ ẹrú Ọlọ́run tẹ́ iṣẹ́ àáfàá náà t'Ọlọ́run ní kọ́rọ̀ Ọlọ́run láti máa jí lóru lálẹ́ mọ́júmọ́, látàárín òru lẹ́lòmíì yóò ti gbé iṣẹ́, yóò ti máa ṣe náfìlà títí tí ilé ó fi mọ́. Àmọ́ ìjọba lọ́kàn àwọn ẹlòmíì pé irú àwọn tán bá wà ní kàtígórì bẹ́ẹ̀ nìkan, àárín wọn nìkan lẹ ti lé bẹ́ẹ̀ ní Ọlọ́run. Ìwọ tó pera rẹ̀ ń wàlí, ṣó ti sa la ilaha illallah, ṣó ti sa 70,000 rí. Ṣó ṣe dandan kí èèyàn sá kó tó di wàlí Ọlọ́run? Ṣé lẹ́kùn kan tó já sọ́dọ̀ Ọlọ́run lázìkìrì? Ìbéèrè nìyẹn. Ẹnìkan wá bá Imam Malik rahimahullahu ta'ala, nínú àwọn olùjọsìn, àwọn tó máa ń fara gbolẹ̀ fọ́lọ́run tààrà ni, tí Imam Malik náà dẹ̀ respect rẹ̀. Ní wọ́n fún Malik ní mọ̀ràn pé Malik, èyí tó jókòó tara ayé pé tí ọ dá wọn lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ fíkíù, ẹ̀kọ́ hadithi yìí tọ́ sí ọmọ tó báyìí ń jò níwọ́n náà ráyè láti lè dọ́lọ́run sìn fúnra rẹ̀, tọ́ ráyè tó jókòó tàzíkìrì tó ní láńgbéjì wa nílẹ̀ Yorùbá wọn ni lágbájá ní tẹ̀sùbá. Ó ti wà wọn ní tẹ̀sùbá gan ni o. Àmọ́ sí ayé mọ̀ ṣàdúà 4 hours, 5 hours, 6 hours kò ní dìde. Wọ́n sọ bẹ́ẹ̀ fún Imam Malik pé ń jò níwọ́n náà sin lọ́run tí wọ́n náà rìnrìn àjò yìí. Èyí tó ṣe yìí náà tó, àfi gbígbà pé èyí tí ń ṣe yẹn ṣe ayé lásán. Imam Malik ní kò yí ọ ni. Inna Allaha qasama al-a'mal kama qasama al-arzaq. Sọ̀rọ̀ Ọlọ́run, àwọn ìwà tá a ṣe láyé ó pín fún wa ní bó ti pín àrísìkí fún wa, bó ti pín ìjẹ ẹ̀mú fún wa. Tá bá ń sọ̀rọ̀ àwọn olówó ìran owó ọ̀tọ̀ọ̀tọ̀, kìí ṣe gbogbo olówó náà ló tàka sí pé kó fún ọ́n káàṣì tó ní lọ́wọ́. Ó lè ní property tó pọ̀, ó lè ní dúkìá tí ó gbajúmọ̀. Bọ́lọ́run fẹ́ tẹ́ bá sọ fún pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́, ẹ sáré fún mi lówó. Tó bá sọ fún yín pé òun ò ní kò purọ́ o, tẹ́ bá wà káǹtì rẹ̀ lè má bà sísì. Tó tayọ owó tóun àti ìyàwó rẹ̀ ó sáré fi jẹun. Àmọ́ tá bá ń sọ pé kí lọ́wọ́ ọwọ́ tí ń tọ́pọ̀ toró ní dúkìá tí ò ṣe é sáré sọdowó, tí ó wà liquid, ń pé ó ṣe é sáré sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀, bóyá ó nílẹ̀, ó ní property, ó ní company, ó ní nǹkan tọ́pọ̀ bẹ́ẹ̀. Bí ìran àrísìkí wo sì jọra wọn. Màálù lẹ́lòmíì ní tọ́pọ̀, Fúlàní bá ń da màálù tọ́pọ̀ ewéye mílíọ̀nù tọ́wọ́ tí, àmọ́ lè mọ́ ní káàṣì tó nǹkan lọ́wọ́. Ọdún oko lẹ́lòmíì ní pé ń dáko àgbẹ̀ ni, ọrọ̀ àbọ́dúndé ni owó rẹ̀. Imam Malik ní bọ́lọ̀ ń ṣe pín àrísìkí fáwọn èèyàn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Iná ni iṣẹ́ tó pín fún wọn mọ ìyàtọ̀ lẹ́kùn kan kọ́ lọ́jà sálì jẹ́nà ọmọ ìyá mi. Má jẹ́ kéré ìrì ọdọ́ta débi pé tán bá ń pè wàlí Ọlọ́run àárín àwọn alázìkiri nìkan ló wà sí. Kọ́ mọ́ fa kọ́ ọmọ ṣìṣe, kọ́ ọmọ ṣe àwọn èèyàn tẹ̀mọ́lẹ̀ lérò yìí pé kò lè sẹ́ni Ọlọ́run láàrin wọn. Àbí kó o rò pé ọ̀nà kan tí yẹn lè fi dẹni Ọlọ́run náà nù yìí tó ń ṣe wọn ò lè dẹni Ọlọ́run látàrí.
ìyẹn lè dẹni ọlọ́run látara ọjà títà, ó lè dẹni ọlọ́run látara dáàbà. Lẹ́kùn tó wà àlìjánnà kìí ṣe ẹyọ kan. Imam Malik ní farubba rajulin futiha lahu fi salati wa lam yuftah lahu fi siyam. Àìmọye èèyàn ká yan náfìlà mọ́júmọ́ lóru lọ́rọ̀ ọlọ́run, àìmọye náfìlà lẹ́yìn náfìlà, a máa ṣílẹ̀kùn àwẹ̀ fún àwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àtìgbà. Wa rubba rajulin futiha lahu fi siyami wa lam yuftah lahu fi salah. Àwẹ̀ ní ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn tọ́lọ̀ ṣílẹ̀kùn àwẹ̀ fún. Inú ọjà náà ló wà, inú òwò ló wà, inú kọ́mpìnì tí ń ṣiṣẹ́ ló wà. Àmọ́ ẹni mọ̀ gbogbo ìgbà inú àwẹ̀ ni ó máa wà. N tí fi ń súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ ni. Ẹ má tì torí pé kò pẹ́ lérí awọ kẹ́ fojú di o, òun ò sí lérí awọ ni o. Bẹ́ẹ̀ ṣe rí yẹn náà àwẹ̀ inú àwẹ̀ ló wà. Wa rubba rajulin futiha lahu fi sadaqa. Sàárà ní tẹlòmíì kò ní bá yín gbàwẹ̀. Lẹ́yìn ìrun wákàtí márààrún ẹ̀ túrí mọ́sálásí yóò sì sùn gèlè tètè lè ó fi mọ́ ni. Àmọ́ ó lawọ́ bọ́sà aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ó lè bọ́ ọ̀bùn yàn. Ọlá àánú ọmọ làkejì lójú gbogbo tó bá ní ni mo fi tọrẹ yóò mọ̀ fi tọrẹ. Bí àpà lọ́jọ́ lójú àwọn ẹlòmíì ó lè lówó lọ́wọ́ ó tún lè jálàì ní gan. Juhudul muqil. That's pé bí ò ṣe ní tó yẹn náà nínú 10,000 naira tí tọ́ba ajíláyé lọ́rùn ó rẹ́dì láti là á sí méjì pé wọ́n gba 5,000 lọ́ọ́ manage ẹ̀ kí mi náà manage 5,000 yẹn. Ó rẹ́dì àti bùnyẹn ní 9,000 nínú 10,000 rẹ̀. Futiha lahu fi sadaqa, sàárà làṣílẹ̀kùn fún. Wa lam yuftah lahu fi salah. Ọba kan kákìrún kò ní bẹ́gbẹ́ pé mbẹ́. Wa lam yuftah lahu fi siyam, ẹlòmíì futiha lahu fil jihad. Ká jagun sójú ọ̀nà Ọlọ́run ọba ń tẹlòmíì. Ó ní wa rubba rajulin futiha lahu fi nashril ilm. Ń bẹ nínú èèyàn ká kọ́ mọ́ ń kéwú ní tiẹ̀. Ẹ má fojú di pé ṣé wàlí Ọlọ́run wá nù. Kí ló fà wọ́n ní kò wá lúwà? Èyí tí ń ṣe yẹn. Kódò olóore ju kó máa ṣàzíkìrì lọ, olóore ju kó jókòó lérí awọ lọ. Ń pé ń kọ́yàn lẹ́sìn Ọlọ́run, kọ́yàn ní hadith, ń kọ́yàn ní fíkíù. Ẹ wá ní nígbà náà kò jókòó 3 hours lérí awọ, kò jókòó 5 hours. Èyí tó jókòó yẹn ó ju 3 hours lọ. Tíra tí ń kà ó ju 5 hours lọ. Ẹ̀kọ́ yìí ó yẹ kó yé wa dáadáa o, ká lára wa lójú ẹ̀sìn. Pé ṣé o ti sa kinní kan báyìí rí, léye báyìí, ṣé o ti sa sàlátù fún Ànábì ní 100,000. Ṣé o ti wá ṣe kinní kan 1 million rí, ṣé o ti ṣe kinní kan 10 million rí. Ẹ má jẹ́ ó máa jọ wá lójú. Ẹni tí ò ṣe gbogbo ẹ̀ náà lè dẹni Ọlọ́run. Ń bá kúkú rí sàhábì Ànábì. Allahu akbar. Tí wọ́n ní Ànábì sallam ní ọmọ àlìjánnà kan kọjá ń sìn. Ó wá kọjá. Òun ò kúkú máa ń tán sọ tóun fi kọjá. Ó ṣe déédéé àsìkò. Ọjọ́ bí ìgbà pé bóyá coincidence ni. Ó tún dijọ́ kan Ànábì ní ọmọ àlìjánnà kan kọjá ń sìn. Ó tún jẹ́ arákùnrin ọjọ́ sí yẹn náà ló tún kọjá. Nígbà tí wọ́n ń di lemọ́lemọ́ ní sàábì kan náà àwọn tó witness ìjókòó yẹn fi wá tọ̀ sàábì nì lọ pé arákùnrin yìí Ànábì lọ́mọ àlìjánnà kọjá iṣẹ́ jẹ́wọ̀. Ó wá lọ síjọ́ mélòó kan pẹ̀lú rẹ̀ ńlé láti lè mọ kí ni kọ̀rọ̀ rẹ̀ kí ni kọ̀kọ̀ rẹ̀ kí làṣírí ẹ̀. Ó wá fura sí pé tí lálẹ́ mọ́júmọ́ kódà kò ní dìde kírun ń pé a ṣe tàájùdí ń pé a wá jí lóru mọ́ wá ṣàdúrà mọ́ ṣàzíkìrí òru bá ti kí gbogbo ohun tí mùsùlùmí ń kí bá ti sùn lálẹ́ ó tún dàárọ̀. Ó wá ṣèjọ́ mélòó kan pẹ̀lú ẹ̀bẹ̀ ní wọ́n dà pé kí wá làṣírí kí wá ní í ṣe tá Ànábì fi ọmọ àlìjánnà. Ó padà wá la òun pé ọ̀rẹ́ wa lọ́jọ́ sí Ànábì sọ fún wa pé ọmọ àlìjánnà ó wọlé yọ kọjá ìwọ lọ kọjá. Ó ní ó tún sọ fún wa pé ọmọ àlìjánnà ó kọjá lẹ́ẹ̀kejì ó tún ṣàsìkò náà. Òun fẹ́ mọ kí gan ló ń ṣe táwa mùsùlùmí yòókù ò ṣe. Lóun ò ní kókó kan wọn ò ní ààbọ̀ kan tóun ń ṣe tó special. Ẹnu wípé òun kàn mọ̀ wípé Ọlọ́run kì í ṣoore fọ́mọlà kejì kó bí òun nù. Ní tó sọ òun di wàlí Ọlọ́run. Ọlọ́run kì í ṣoore fọ́mọlà kejì kó bí òun nù. Àṣàbí yẹn ní tó ní tọ́pọ̀lọpọ̀ èèyàn ní náà nù. Ìlara ni ò ní nínú wà rẹ̀. Ń tẹ́lómi ò fi dẹni Ọlọ́run. Ń tí wọ́n fojú di òun ni. Torí àkọ́bá Allahu thalathan fi thalath. Ọlọ́run tọ́jú nǹkan mẹ́ta kan sínú mẹ́ta. Ó tọ́jú ridahu fi ta'atihi. Ó tọ́jú ìyọ́nú rẹ̀ sínú gbogbo tí ń jẹ́ pé ká tẹ̀ lọ́lọ́run. Gbogbo àṣẹ pátá ló lè sọ ẹni dẹni Ọlọ́run. Èyí tí ó wà á wúlò fún kálukú tí ó sọ̀wọ́ dẹni Ọlọ́run lè yàtọ̀ sí èyí tí ó sọ èmi dẹni Ọlọ́run. Èyí tí ó jẹ́ sí wa lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Uwaisul Qarani. Ìkan nínú àwọn ẹni ire. Ó sáré kó wọn bá Ànábì. Kò bá Ànábì. Ó wà láyé lásìkò Ànábì o. Ní wọ́n ń bọ̀ láti Yaman. Ń pé òun fẹ́ lọ gba Islam ní Madina. Òun fẹ́ lọ bá Ànábì sallallahu alayhi wa sallam. Ní wọ́n ń salápa ń tètè.
amọ́lúwo jẹ́ ìgbà tí ó dé Mádínà sí ànábì tí ànábì ṣẹ̀ṣẹ̀ jáde láyé sallallahu alayhi wa sallam. ó dùn ún àmọ́ ànábì sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ó wá nínú àwọn hadith pé ànábì sọ fún àwọn èèyàn wọ́n rù ń bẹ́ẹ̀ wípé arákùnrin kan bẹ ń jẹ́ Uwais, mọ̀lẹ́bí tó ti wá ní Yaman, òun ni mọ̀lẹ́bí tó ń pè ní Qaran. ẹni ire ni yóò wá Mádínà bí tó bá dé ẹ tẹ́wọ́ sí pé kó ṣàdúà fún yín pé alásọ̀ṣẹ́ ni tó bá wí fọ́lọ́run Ọlọ́run máa gbọ́ máa gbà. ẹni ó ṣàdúà fún yín, ẹni ó tọrọ àforíjìn fún yín. torí arákùnrin náà ó ti fìgbà kan dẹ́tẹ̀ rí tọ́lọ́run wò sàn, tẹ́ bá wo ara rẹ̀ ẹ bá àpá kékeré nípò ti dẹ́tẹ̀ rí. arákùnrin náà ní ìyá láyé, ìmọ̀ tọ́jú ìyá rẹ̀ náà ní tọ́jú tí ò tí ì jí ó wá kẹ́ẹ̀bírí Mádínà bí. gbà tí ó sì dé tí wọ́n mọ̀rú tọpa táwọn èèyàn bá ti dé láti Yaman yóò máa béèrè pé ṣọkùnrin kan bẹ láàrin yín tí ń jẹ́ Uwaisu, ṣọkùnrin kan bẹ láàrin yín tí ń jẹ́ Uwaisu, títí tó fi bá a pàdé. mọ̀lẹ́bí wo ló ti wá? ó ṣe déédéé ní tá Ànábì sọ. so ní ìyá láyé ó ṣe déédéé ní tá Ànábì sọ. jáwọ́ àpárá rẹ̀ ó ṣe déédéé ní tá Ànábì sọ. kí làṣírí Uwais tá Ànábì fi pè lẹ́ni eré ń tọ́jú ìyá rẹ̀? òun làgbà tán bá ń pé lẹ́yìn gbogbo àwọn sàábì Ànábì tani wàlí Ọlọ́run àkọ́kọ́ tọ́ra Ànábì ẹ̀ ń dọ́sí ẹ̀ Uwaisul Qarani. òun làgbà wàlí. kí ló fi súnmọ́ lọ́hùn? ìyá rẹ̀ ń tọ́jú ìyá rẹ̀ ní ìtìwọ̀ fojú di tó ń retí kó pẹ́ lérí àwọ̀ kó tó lè dẹni Ọlọ́run. Muhammad Iqbal ó ní innamal a'lamu turama abadun, gbogbo tí ń jẹ́lé ayé pátápátá lódindi ilé ìjọsìn ni. kullu man ahsana fihi a'budu, gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rere, gbogbo ọ̀nà tó bá mọ̀ lọ́nà rere tọ́lọ́run júwe fún wa tá Ànábì júwe fún wa tó bá ti ṣe é o lè tara rẹ̀ sin lọ́hùn. kullu man adila bi qawlin tayyibin, kódà ká máa sọ̀rọ̀ rí kí alágbájá tí wàhálà bá délẹ̀ ẹ ṣáàjẹ́ ọ sọ sí gbogbo tí ó farabalẹ̀. yanbutul khairu kagaythin sayyibin, yunbitul khaira kagaythin sayyibin. ọ̀rọ̀ tí yẹn máa sọ tí máa jẹ́ kí dáadọ́ máa ṣẹlẹ̀ láwùjọ, kódà wáàsí ìyẹn lè ṣe wáàsí di wàlí Ọlọ́run. kì í ṣàìsùn ní í ṣe o, kò ní tẹ̀sùbá o, àmọ́ pé ń sọ̀rọ̀ rí ó wá dún ní mọ́ fá tí wọ́n ń wúlò fáwọn èèyàn látara bí òun ò di wàlí nítorí ó ní commission nínú gbogbo yìí tẹ́ ń gbọ́ tẹ́ ń lò ó. tẹ́ ń pé wáàsí rẹ̀ lẹ́gbọ́ tẹ́ ẹ̀ fi ṣèbàjẹ́, wáàsí rẹ̀ lẹ́gbọ́ tẹ́ ẹ fi dún ní mọ́ rere, òun ló fún yín mọ̀ràn rere òun. gbogbo ìgbà tẹ́ ẹ bá ń lò lọ òun náà ní commission, ó lè jẹ́ ní tí ó gbà wà lè jẹ́ náà. kullu man ahsana yawman amala, gbogbo ẹni tó bá ṣe iṣẹ́ rere lójúmọ́ kan kódà bó ṣe sí ọwọ́ tó ń ṣe òun náà tó bá perfect yẹ. kullu man ahya mahwatan humila, ilẹ̀ kan táwọn èèyàn pàtì tọ́wá ní ilẹ̀ yìí ń waste, ẹjá gbin nǹkan síbẹ̀, ẹjá kọ́ property síbẹ̀, tó ń bọ́ lọ́hùn tún ilẹ̀ rẹ̀ ṣe. Ihya'ul mawat, tó ń túnlẹ̀ ṣe, tó ń gbin nǹkan síbẹ̀, tó ń kọ́ nǹkan síbẹ̀, èyí tó ń ṣe òun náà ní ládánú, ó lè tarẹ̀ díwálé Ọlọ́run. kullu man fi ardihi qad zara'a liyaqita an-nas wal-'ujumu ma'a, gbogbo ẹni tó bá gbin nǹkan sílẹ̀ káwọn èèyàn lè máa jẹ ńbẹ̀, pé ẹni bá ti kọjá kó máa já èso yìí kán máa jẹ, kódà káwọn dábàá máa rí jẹ ńbẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀, gbogbo ẹyẹ bá ń jẹ ńbẹ̀ ní tó gbìn sóko, bí èèyàn bá ń jẹ ńbẹ̀ tán kọjá ebi ń pa wọ́n wá já èso rẹ̀ jẹ, ọmọ ìgbàládẹ́ lọ. kullu man yagrisu mukhdarra ash-shajar, ẹni tó bá gbin igi fihi lil insani dhillun wa thamar, táwọn èèyàn wá ń jókòó lábẹ́ ìbòjì rẹ̀ àbí tán já èso rẹ̀ jẹ, ìbòjì tó ń sáàbù àwọn èèyàn náà ó lè tarẹ̀ di wàlí Ọlọ́run ọba. mọ̀rìtì kéèyàn pẹ́ lérí àwọ̀. kullu man yanbutu bi'ran fi sabil yanfa'u dham'ana min harril ghalil, abẹ́ni tó gbẹ́ bọ́ọ̀hù fáwọn èèyàn àbósì wàá gbẹ́ kànga fáwọn èèyàn, ẹni gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ aráàlú àtàrà jìnnà ni wọ́n mu nínú omi ibẹ̀ tí wọ́n fi ń rẹ̀ ń gbẹ́. ládàá rẹ̀ ọmọ bá bí bá wà láyé àbí òsì láyé mọ́, ó lè tarẹ̀ ẹ̀rá foríjìn Ọlọ́run, ó lè tarẹ̀ báyọ̀nú Ọlọ́run pàdé. kullu man ahadatha ilma lil bashar, ìbádà ni ká gbé ìmọ̀ tuntun jáde fáwọn èèyàn kódà kó má jẹ́ mẹ́sìn, gbogbo ìmọ̀ tó bá lè ṣayé láǹfààní. yanfa'un nasa wa lam yuqsad li shar, ìmọ̀ tí ń wúlò
kullu man jada wal ilamu yajidi àtẹni sọ ṣe wàhálà tó jáde ńlé látàárọ̀ tí ń kángun nítorí kó fẹ́ fìdí ìyàwó àtọmẹ tí ń làágùn arákùnrin kan làágùn bẹ́ẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam táwọn sàábẹ́rì táwọn gbogbo wàhálà téyì sì ń ṣe yìí kó jẹ́ nítorí tọ́lọ́run ní fi ń ṣe kó jẹ́ lójú ogun ní ń ṣe wàhálà sí báyìí Ànábì ní ìtì ń ṣe yẹn náà ojú ogun ló wà o tó bá jẹ́ pé nítorí kó fẹ́ fìdí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ló ń jẹ àlàálì ní fi ń kángun báyìí èyí tí ń ṣe yẹn náà jihad ni ó lè sọ ní dẹni Ọlọ́run nìtúmẹ́ ó lè di wàlíì látara bẹ̀. kullu man jada wa ilamu yajidi lamu yadhin waqtan bila hawin wadadi gbogbo ẹni tí ó bá ti rásìkò rẹ̀ láre pẹ̀lú ranù pẹ̀lú eré tí ń ṣe wàhálà kan tó dáa òun náà ìbádà ní ṣe ń sin lọ́wọ́ ni. kullu man athara fiha atharan gbogbo ẹni tó bá lápárí láyé ìjọsìn ní ṣe khalidan lil khairi ma bayna al-wara kulluhum lillahi ni'mal abidu kulluhum lil khairi ni'mal qasidu gbogbo wọn pátápátá wọ́n fojú di wọ́n àtọ́lọ́wọ́n dákọ̀ àwọn ẹni rẹ̀ kì í mọ̀ ṣe àwọn azakirina Allaha kathira nìkan ló dákọ̀ ó dákọ̀ aláwẹ̀ ó dákọ̀ ẹni tí ń kírun ó dákọ̀ ẹni tí ń sòótọ́ òótọ́ ló sọ nígbà mi tí ó sọ di wàlíì Ọlọ́run pé o sòótọ́ òfin tí o fìdí òdodo múlẹ̀ àbí kó parí ìjà kódà kó sókun ẹbí rẹ papọ̀ lẹ́ni jímọ̀ yìí kó wá pe fámìlì rẹ tó ti gbúrò ti pẹ́ kó pè wọ́n eye wákàtí kan tó ná lẹ́nu ẹ̀ yẹn ó lè lóore fún ọlọ́dọ̀ Ọlọ́run ju kó o jókòó máa ṣàzíkiri wákàtí kan lọ tún ẹ̀sìn rẹ gbọ́yé tó bá gbọ́yé dáadáa. fastani lil khairi fikiran wa yada wàlísàánà wàbùgì fílì khairi àdá gbogbo ọ̀nà rẹ̀ ta kálẹ̀ yìí àti jù bẹ́ẹ̀ lọ tó ti mọ̀ gbọ́nù wá sí bí kẹ́yọ̀ kan mọ́rọ̀ Ọlọ́run kọ́ wọ́n náà wá kan tó mọ̀ ṣe wọ́n náà wá kan tó dùn mọ́ ọlọ́mọṣàjọ́ rọ̀ wá lọ́rùn jímọ̀ táǹkì lè ní ọlọ́mọ fi ṣòpin yìí táàkì nínú Islam máa fi ṣòpin yìí táàkì láyé subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.